Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ọpẹ́ ni fọ́lọ́run ọba olúdáayé, ọba lánàá, ọba lónìí, ọba lọ́la, ọba tí ó máa bẹ nígbà tí ayé bá ń jáyé. Ọba yìí náà ló máa ṣẹ́kù nígbà tí ò bá ní sí gbogbo tó ń jáyé mọ́. Ọba tí kò lẹ́ni tó ń pè ránṣẹ́ débi wípé ó máa gba àmọ̀ràn lọ́wọ́ ẹ̀. Gbogbo tó bá fẹ́ ṣe máa jẹ́ bẹ́ẹ̀ náà ni, wí bẹ́ẹ̀ yóò sì máa jẹ́ bẹ́ẹ̀ lọ́ba mi máa ń lò. Títóbi ni fún ọba yìí o. Ọba tó dá wa sí títí di ọjọ́ òní, òun náà ni a dúpẹ́ fún. Wọ́n á kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá káàkiri àgbáyé lórí ìròyìn Feli-feli TV. Lórí ètò tí a pè ní ọ̀rọ̀ tó ń lọ, ẹ bá wa kíyèsí. Gbogbo yín pátá ni mo kí. Mi ò lólódì níbì kankan. Àtàwùsá tó gbọ́ Yorùbá, àti Fúlàní tó gbọ́ Yorùbá, àti Ìgbò tó gbọ́ Yorùbá, àtọmọ Yorùbá, àti gbogbo ẹ̀yà pátápátá tó gbọ́ Yorùbá tí ó máa wo ètò yìí. Gbogbo yín pátápátá ni mo kí. Mo wá kí ẹni tó ń taari mi sátẹ́gùn ní ọjọ́ ti tòní. Àkàndò ò ní mú yín lọ́wọ́. Bákan náà, mo kí olùdásílẹ̀ ìkànnì tí a wà yìí náà. Lágbára Ọlọ́run, kò sí tí ó ṣe gbogbo wa lápapọ̀. Èmi ọmọ yín náà ni àbúrò yín, Comrade Quadri Ọláwálé, lórí ọ̀rọ̀ tó ń lọ. Ẹ bá wa kíyèsí. Níbo là ń lọ lọ́jọ́ ti tòní? Nítorí àwọn àgbà bọ̀ wọ́n ní bóko ò bá jìnnà, wọ́n ní ilá kì í kó. Bẹ́ẹ̀ ni, gẹ́gẹ́ bí ìṣe wa, a ò ní gbà wá lákòókò púpọ̀, ṣùgbọ́n ibi tá a yà, a ò ra bà téètéèté kó má lè gbà wá lákòókò. Ọ̀rọ̀ tó ń lọ la wà lórí ètò, lórí ọ̀rọ̀ Dele, Farotimi àti Babalola, àti ọ̀rọ̀ nípa CBN, electronic transfer, tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Tó sì jẹ́ wípé àwa ọmọ Nàìjíríà, pàápàá jùlọ àwa mẹ̀kúnnù Ọlọ́run, a kì í sábà kọbi ara sí tó bá ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni kì í ṣẹ̀bi wa, ṣùgbọ́n bí àwọn ìjọba ṣe ń ṣe ni. Ẹ rí i pé ọ̀rọ̀ subsidy, ọ̀rọ̀ refinery Dangote àti refinery Port Harcourt, òun là ń bá fínra lọ́wọ́ kí wọ́n tó gbé tax bill jáde. Ní kété tí wọ́n gbé tax bill jáde, àwọn èèyàn mẹ́nu kúrò lórí refinery ò ṣe refinery. Àtàwùsá o, àti Ìgbò o, àti Yorùbá o, àti Fúlàní o, gbogbo wa a digress kúrò lórí ọ̀rọ̀ refinery. Tax bill là ń bá rán gbì, gbogbo wa ń kọjú mọ́. Àwọn kan jáde nínú Yorùbá wọ́n ló dáa, àwọn kan jáde wọ́n ní kò dáa, àwọn kan jáde nínú Yorùbá wọ́n ní tó dáa ni, wọ́n nítorí pé Haúsá kì í san tax, pé Ọlọ́run mú Haúsá, Yorùbá ló máa gbádùn ẹ̀ jù. Àwọn kan jáde wọ́n ní mẹ̀kúnnù ló máa gbádùn tax bill yẹn jù. Àwọn Haúsá náà jáde wọ́n ní tí ìjọba fẹ́ gbé jáde, wọ́n ní kì í ṣàsìkò yìí ló yẹ ká gbé jáde. Àwọn kan jáde nínú àwọn Haúsá wọ̀nyẹn, wọ́n ń takò. Bẹ́ẹ̀ náà làwọn kan jáde tí wọ́n ṣe protest lọ sí ilé-ìgbìmọ̀ aṣòfin pé odò kì í ṣàn kó bẹ́yìn wò, pé táàrẹ Tinubu fẹ́ ṣe yẹn ló dáa. Oríṣiríṣi àríwísí ti wà lórí ẹ̀, ká má tún gbára lákòókò lórí yẹn. Ṣùgbọ́n tí mo fẹ́ fàyọ ńbẹ̀ ni wípé àwa aráalé, bí àwọn aráabí ṣe ń ṣe wá ríbaríbo yìí, tó sì jẹ́ wípé nígbà tí nǹkan bá ń fín tó ń fín àwa aráalé, àwa mẹ̀kúnnù tó ń fín wá lápè, a kì í kọ́kọ́ jókòó ká wò ó pé ṣé táwọn aráabí ṣe, ṣé nítorí wa ni
wọ́n máa ń sọ gbogbo ìgbà àtọlọ àtìyá ọlọ gbogbo wọn kì í ṣọ̀rẹ́ èkùrọ́. Bí ọlọ ṣe máa ń fọ́ òkú bó ṣe máa pa èkùrọ́ pẹ̀lú ìyá ọlọ tí wọ́n fi ráàyè yọ tinú ẹ̀ jáde òun náà máa ń wá. Ó fi hàn pé àwọn olóṣèlú wọ̀nyí àti sẹ́nétọ̀ àti rẹ́ẹ̀pù àti gọ́vnà àtààrẹ wọn kì í ṣe ọ̀rẹ́ aráàlú fún nǹkan kan. Bí wọ́n ṣe ṣe wá lọ́ṣẹ́ náà máa ń wá ní gbogbo ìgbà. Bó ṣe mí láàánú pé àwa aráalé a kì í fura. Ẹ jẹ́ á kọ́kọ́ wo fídíò kan tí Godswill Akpabio ti sọ̀rọ̀. Olórí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà Godswill Akpabio. Ẹ jẹ́ á kọ́kọ́ wo ọ̀rọ̀ tó sọ ká wá ti ibi ọ̀rọ̀ yẹn bọ́ síbi tá à ń lọ gan ní kọ̀ọ̀kọ̀dùn. Ẹ jẹ́ á kọ́kọ́ wò ó. If there is any governor or any stakeholder in Nigeria, where no matter whether the person is a religious leader or a businessman that has problem with the bill, you know where to go to. Public hearing. The Senate will not be bullied. And by the time we come out with our final position, it will reflect the yearnings and aspirations of Nigerians. So long as this Senate is convinced that it is in the interest of Nigerians, we will go ahead with it with a view to bringing our economy on a forward march. But for the tax reform bills, we believe that there are too many provisions there that would definitely help Nigerians. You can't imagine what it means for businesses that earn less than 50 million not to pay tax. You can't imagine what it means for multiplicity of taxes to be abrogated. You can't imagine what it means for people who earn less than the minimum wage or even minimum wage not to pay tax. So the exemptions are such that up to 100 million Nigerians will benefit from these tax reform bills. Ẹ ṣeun Godswill Akpabio, olórí ilé ìgbìmọ̀ aṣòfin, Senate leader, Senate president. Ẹ ṣeun gan. Ẹ rí i pé ọ̀rọ̀ tí Godswill Akpabio sọ yìí, ọ̀rọ̀ gidi ni. Ọ̀rọ̀ tó yẹ kó sọ ló sọ yẹn. Nítorí ọ̀rọ̀ tó sọ ó wà constitutional. N tí ò bá ti wà constitutional ni òfin ló fi dè wá pé a ò gbọ́dọ̀ sọ. N tá bá ti lè prove jáde nínú constitutional Nàìjíríà àti nínú nǹkan tí wọ́n sọ di òfin, tó ti sọ dòfin, ni òfin sọ wípé a ò lè sọ. Ṣùgbọ́n tó bá ti wà constitutional, a lè sọ. Ó lẹ́ni tí ò bá tẹ́ lọ́rùn, ó lè lọ sí public hearing pẹ̀lú ọ̀rọ̀ tó sọ. Bẹ́ẹ̀ ló sì sọ wípé tax bill yìí, àwọn tí ò ṣiṣẹ́ tó pé 1 million àtàwọn tó ń gba minimum wage àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti oríṣiríṣi gbogbo ẹ̀ ló kó papọ̀ wípé ó máa pé fún. Àkọ́kọ́ ńbẹ̀ ni wípé àní tax bill yìí ẹ gbé jáde fún wa. Ẹ jẹ́ kí àwa aráàlú ẹ jẹ́ ká rí. Ẹ gbé fún sẹ́nítọ̀ kọ̀ọ̀kan tó ń represent constituency ẹ̀ àti rep kọ̀ọ̀kan tó ń represent local government méjì méjì. Ẹ gbé fún wọn, ẹ ní ká padà wá sípínlẹ̀ wọn àtìjọba ìbílẹ̀ wọn, kán lọ ṣàlàyé ẹ̀ fáwọn aráàlú, kán gbé tó wà ńbẹ̀ gangan lódidi, kán gbé jáde. Kì í ṣáà ṣe pé orí gbogbo wa ò pé, kì í ṣe pé gbogbo wa ò mọ díẹ̀díẹ̀ nínú tán bá kọ, kì í ṣe pé gbogbo wa ò lóye. A ní kán gbé wá sí local government wa, gbogbo local government kọ̀ọ̀kan kán gbé lọ síbẹ̀, káràlú wá wò ó. Àbí? Now, ibi tí mo wá ń mọ̀rọ̀ lọ ni wípé ṣé ńgbà tí wọ́n máa ṣòfin electronic transfer tí wọ́n ṣe, ṣáwa aráàlú náà la fọwọ́ sí wípé
kán máa já 50 naira lórí owó wa ní ìṣẹ́jú tá a bá ṣe transaction. Ibi tí mò ń lọ gan nìyẹn o. Electronic transfer ni tax bill tí mo fẹ́ mẹ́nu bà pẹ̀lú ọ̀rọ̀ tax bill tá ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí. Ẹ rí i pé nígbà tí ọ̀rọ̀ electronic transfer tó fẹ́ jáde, ariwo lọ rẹpẹtẹ lọ́tùn lósì, ariwo lọ. Bí wọn ò ṣe jẹ́ ká rí nǹkan tó wà nínú electronic transfer yẹn nìyẹn, tí wọ́n ń sọ wípé kíní máa benefit masses. Àwọn kọ̀ọ̀kan nínú àwọn tó jẹ́ women rights activists, àwọn ni wọ́n jà wípé kíní kò lè benefit wa, despite pé a rí nǹkan yẹn sójú, pé wọn ò jẹ́ ká rí nǹkan yẹn sójú, pé wọn ò jẹ́ ká mọ ohun tó wà nínú ẹ̀. Wọ́n kọ́kọ́ pẹ́ǹdì nǹkan yẹn, wọ́n pẹ́ǹdì ẹ̀, wọn ò gbé jáde immediately. Now, ní December báyìí, wọ́n implement tax bill yìí December 1st ni wọ́n bẹ̀rẹ̀ àti máa yọ owó lórí owó wa tá a mọ̀ sí electronic transaction tí à ń ṣe. Lápẹẹrẹ, wọ́n yọ 50 naira lórí ẹni tó bá transfer 10,000 naira síyàn, lórí opay ni, lórí palmpay, lórí money point àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láwọn online bank wọ̀nyẹn. Yàtọ̀ sí àwọn standard bank ó tá a mọ̀ sí báǹkì tí à ń lò gangan, bí àwọn Union Bank, People's Bank, UBA àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹni tí ó bá ṣe transaction tó wọ̀tí 10,000 naira sí èèyàn mẹ́wàá lójúmọ́, transaction yẹn wọ́n máa já 50 naira lórí transaction ẹyọ kọ̀ọ̀kan. 50 naira times 10 ó máa fún wa ní 500 naira. Ara àwọn tó jẹ́ pé transaction wọn lóòjọ́ pẹ̀lú iṣẹ́ tí wọ́n ń ṣe, wọ́n lè transfer 1 million, ṣùgbọ́n tí kìí ṣe ẹ̀kan ni wọ́n máa transfer 1 million. Tí kìí ṣe ẹ̀kan ni wọ́n máa transfer 1 million. Ká wá sọ wípé wọ́n transfer, ká base ẹ̀ lórí pé wọ́n transfer 10,000 lẹ́ẹ̀mẹwàá léèdè. 10,000 lẹ́ẹ̀mẹwàá yẹn ó fún wa ní 100,000. Nígbà tí wọ́n bá máa yọ owó, wọ́n á yọ 50 naira lórí 10,000 yẹn. Tí èèyàn 20 million bá wá ṣe transfer 100,000 ní everyday léèyàn 20 million tí wọ́n á ṣe bẹ́ẹ̀, ẹ rí wípé nígbà tá a bá máa calculate 50 naira yẹn lọ́nà 20 million times 500, ó máa fún wa ní 10 billion naira. 10 billion naira ló máa fún wa. Táà multiply ẹ̀ pé owó ti lọ. 10 billion fún 10 days. Ẹ̀mọ̀ tó jẹ́ 100 billion mọ̀ nìyẹn. 10 billion fún 20 days. Ẹ̀mọ̀ tó jẹ́ 200 billion mọ̀ nìyẹn. 10 billion fún 30 days tá a mọ̀ sí oṣù kan. Ẹ̀mọ̀ tó jẹ́ 300 billion naira. Níjọba sáré rí lórí wa láàrin oṣù kan lórí èèyàn 20 million.
nígbà tá a bá multiply 50 naira times 10 tó fún wa ní 500 multiply by 20 million tó ń ṣe transaction owó lágbọn ti bẹ̀ yẹn. Lágbọn ti money point, àwọn tó ń lo money point, iye tí wọ́n ń já lórí money point, wọ́n á kọ́kọ́ já 26 naira kan electronic transaction every day ni wọ́n ń já yẹn náà 26 naira tí ò kú ò. Ẹ wo iye èèyàn tó ń lo money point lónìí tó fi ń ṣe business. Ìyàtọ̀ sí ti báǹkì tí wọ́n ń já lórí wa o, tó jẹ́ wípé tán bá transfer owó ní ìsìnmáì, tán bá transfer owó sí mi sórí union bank account mi, immediately tó yẹn bá ti ń wọlé ni wọ́n á kọ́ já 50 naira kan gbarams. Wọ́n bá ṣe ń já 50 naira yẹn, wọ́n á yẹ̀ tí wọ́n á já míì pé wọ́n fi maintain account. Kọ́ṣẹ̀ wàá tó já electronic transaction tí wọ́n ń já. Ẹ jọ̀ọ́, nígbà tí wọ́n ń ṣe gbogbo òfin wọ̀nyí, ṣé mẹ̀kúnnù ló ní ká ṣe láwọn lórí? Ara rọ mẹ̀kúnnù débi wípé mẹ̀kúnnù wa sọ wípé òfin tẹ́ ẹ fẹ́ ṣe yìí o, ẹ ṣe lé wa lórí. Nítorí ká fi fura sí tax bill tán fẹ́ gbé jáde nìyẹn. Ṣùgbọ́n a ti sọ di ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà. Àwọn analysis tí mò ń rí lóríṣiríṣi wọ́n pè é, àwọn pípù wọ̀nyí mọ tí wọ́n ń ṣe, àwa tí wọ́n ń ṣòfin lé lórí la mọ tá à ń ṣe. Wọ́n láwọn tán mọ tán ń ṣe, wọn ò sọ̀rọ̀. Àwọn tán mọ tán ń sọ, wọn ò sọ̀rọ̀. Àwọn tán mọ tán ń sọ náà ń wíjọ́. Àwọn tán mọ tán ń ṣe, wọn ò ṣòṣèlú. Àwọn tán mọ tán ń ṣe ni wọ́n ń dá sí. Bọ́rọ̀ wa ṣe rí nílùú yìí nìyẹn. Because tí a bá wo system of government tó fi ń govern wa, a rí pé system colonialism ni. System colonialism, àwọn colonial tí wọ́n lò lé wa lórí, òun ni wọ́n yí padà tí wọ́n sọ di òṣèlú tí wọ́n padà lò lé wa lórí. Yes! Wọ́n ṣíwájú Nàìjíríà, ṣíwájú United Kingdom UK ní ọlọ́pàá, bẹ́ẹ̀ ni. Ẹ lọ wo agbègbè tí àwọn òyìnbó ń gbé nígbà tí wọ́n fi wá Nàìjíríà. Ẹ rí i pé wọ́n separate agbègbè wọn sí agbègbè táwọn aráàlú ń gbé. Wọ́n ń pe area ọ̀dọ̀ tiwọn ní GRA. Ní GRA yẹn, ẹ rí bí wọ́n ṣe design ibẹ̀. Ẹ lọ wo àwọn agbègbè tó òyìnbó gbé kán tó kúrò ní Nàìjíríà. Ẹ lọ wò káàkiri àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan. Ẹ rí bí wọ́n ṣe separate. Ẹ lọ wo ibi tí wọ́n dá, níbi tí wọ́n kọ sí. Ẹ rí pé ó yàtọ̀ sí ibi táwa ń gbé. Wọ́n separate ara wọn kúrò lọ́dọ̀ wa. Wọ́n wá create ọlọ́pàá tí wọ́n máa secure wọn láti lè oppress wa, kì í ṣe láti fi lè terrorize àwọn criminal. Kì í ṣe aim and objective tí wọ́n fi dá ọlọ́pàá lẹ̀ nìyẹn ńgbà yẹn. Kì í ṣe láti lè terrorize criminal, but láti lè suppress àwa tá a bá fẹ́ lọ sọ́dọ̀ àwọn òyìnbó wọ̀nyí. Tó rán mọ̀ pé ó ṣeé ṣe kí ojú wa ṣí. Ẹ lọ́wọ́ àwọn fíìmù tí wọ́n ti ṣe náà. Ẹ lọ wo fíìmù bá ṣe colonize India, báwọn India ṣe gba òmìnira. Ẹ lọ wo oríṣiríṣi àwọn fíìmù yẹn. Àwọn India ló fi ṣe fíìmù jáde lọ́pọ̀lọpọ̀. Ẹ rí bí wọ́n ṣe design ibi táwọn òyìnbó yẹn wà. Ẹ wá rí itú tí wọ́n fi àwọn India pa. Àwọn Red India tí wọ́n pa l'Amẹ́ríkà ńgbà yẹn. Ẹ ti rántí àwọn Red India. Ẹ wò, ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ. Ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ. So, wọ́n design gbogbo nǹkan wọ̀nyí lé wa lórí nígbà tí wọ́n mọ̀ wípé òye ọ̀pọ̀lọpọ̀ wa ò ṣí. Àwọn tóye wọ́n dẹ̀ ṣí, wọn ò ṣòṣèlú bí mo ṣe sọ. Ẹ rí i pé nígbà tí bàbá Awólọ́wọ̀ ń ṣòṣèlú, bàbá Awólọ́wọ̀ mẹ̀kúnnù ni wọ́n fi campaign, mẹ̀kúnnù ni wọ́n jẹ́jẹ́ fún. Ẹ rí i pé àwọn olóṣèlú òde òní, wọ́n kàn fi mẹ̀kúnnù campaign ni wọn ò jẹ́jẹ́ fún mẹ̀kúnnù. Pátì wọn ni wọ́n lóyà sí. Yes.
kí n má digress kó mi tí mo ti ń bọ̀. So tax bill yìí àti electronic transfer yìí, ṣé mẹ̀kúnnù ló sọ wípé kán ṣe láwọn lórí, kán máa yọ owó yẹn lórí àwọn? Epo tí wọ́n yọ subsidy kúrò lórí ẹ̀, ẹ wo yóò tá a fi ń repo báyìí, wọ́n já 50 naira lórí wa, wọ́n lọ ń yá owó lọ́dọ̀ IMF. Owó epo subsidy tí wọ́n yọ àti 50 naira wa tí wọ́n ń já lórí wa, níbo lowó yẹn ń lọ? Àwọn wo ló fẹ́ ná? Kí ná fẹ́ fi ṣe? Owó tán wá lọ ń yá, kí ná fẹ́ fi ṣe? Ṣé wọ́n nífẹ̀ẹ́ wa nìyẹn ni àbí wọ́n ń gbá wa nígbàkúgbà? Òun mo fi sọ wípé wọ́n sọ wá di èkùrọ́. Tí ọlọ ò lè bá èkùrọ́ rẹ́ láéláé, bẹ́ẹ̀ náà nìyá ọlọ ò lè bá èkùrọ́ ṣọ̀rẹ́. Ìgbàkúgbà ni wọ́n ń gbá ọlọ, ni wọ́n ń gbá èkùrọ́, torí kán lè rí tinú ẹ̀ yọ. Ẹ wá bọ́n ṣe fún wa, wọ́n fún wa, wọ́n fún wa, wọ́n fún wa, wọ́n fún wa. A wá rí ọ̀nà àbáyọ ju wípé kí mẹ̀kúnnù tún máa support àwọn tí wọ́n ń fún wa lọ, pé n tí wọ́n ń ṣe dáa, n tẹ́ fẹ́ ṣe dáa. La fi rí àwọn kan tí wọ́n kí ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà bọ́, tí wọ́n sọ wípé àwọn Haúsá ló máa jìyà, ó máa pay àwa Yorùbá. Ẹ padà! Yorùbá wo ló ń pay? Tax bill, electronic transaction yóò pay mẹ̀kúnnù báyà bí? Ó pay mẹ̀kúnnù. Ṣé torí mẹ̀kúnnù náà ṣe ṣe? Mẹ̀kúnnù tí wàá ń gba owó padà lọ́dọ̀ ìjọba báyìí lọ́dọọdún. Wọ́n ti ń fún mẹ̀kúnnù sálárì, wọ́n ti ń fún mẹ̀kúnnù lẹ́tọ̀ọ́ wọn. Nǹkan ò yé wa. Lórí ọ̀rọ̀ tibẹ̀ yẹn ṣókí. Náà ẹ wá jẹ́ ká sáré lọ sórí ọ̀rọ̀ ti Dele Farotimi àti Afẹ́ Babalola. Ẹ jọ̀ọ́ bá mi play fídíò yẹn. Fídíò Farotimi tó ti sọ̀rọ̀ àti Afẹ́ Babalola. I'll leave Nigeria on exile. So let me clear that up. For him to have won, the people would have had to have voted for him. We didn't vote for him. He stole the presidency. Yakubu and INEC sold him the presidency. The presidency is not an expression of the people's will. It is an expression of the debauchery of INEC and the height of our judicial corruption. He did not win the presidency. If I had left, I would have been sanitizing and deodorizing a skunk. If nothing else, I rise and fall by my word. And when I said that I would live on exile if this man won, it was so that people will know that I do not believe Nigerians to be depraved enough to be possessed of the idiocy to vote somebody like him into power. And they did not. Anybody who prefers to delude themselves can continue to delude themselves, but Tinubu knows, INEC knows, the Judiciary knows, and so do a lot of Nigerians, that Tinubu did not win the presidency. He stole it. So I'm not leaving because he did not win. It's that simple. That I'm still here is in rebuke of him. It actually cost me a lot more to stay here. It's not just the multiple level of danger that I face on a daily basis by remaining in Nigeria. Because if they will be planning my murder 3 years ago when they were not in power, one of his goons in Lagos State was the one sat at the head of the plot to kill me. They are the ones in power now. Ordinarily, I should run now. But I'm here. I am here because he did not win. He knows it, and every man and his dog in Lagos State knows it. He was beaten resoundingly in Lagos on the 25th of February. He couldn't even make 15% in Lagos. Segun Agbaje, the INEC commissioner in Lagos State, cannot produce the form EC8A for Lagos State up till today. I was the person who was charged by the Obi legal team to collect the election material from INEC. He could not, up until today, INEC in Lagos State cannot give us the form EC8A, which is the polling unit level result. Because they know he lost. He lost woefully. He was thoroughly rejected across the length and breadth of the state that he has held hostage. For 24 years, as at that time, he lost. So how much more
the other parts of Nigeria. Let them continue fooling themselves. He has snatched it, grabbed it, but he can't run with it. And that's why we are all in the mess that we are in today. So yeah, if he had won, if Nigerians had been foolish enough to have voted for him, I would have left. It wouldn't be because of him. It would be out of protest that I could be stuck with such evil people who would have found the grace to vote for somebody like him. But as I have said, they did not vote for him. They rejected him. He has forced himself on us. And we can't do much about that. Dele Farotimi, ẹ má gbé kúrò ńbẹ̀ o, ẹ bá mi filẹ̀ báyìí. Ẹ rí i pé bàbá yìí sọ̀rọ̀, àní ju ìṣẹ́jú 5 lọ mọ́. Nínú ìṣẹ́jú 5 yẹn, á fi ìṣẹ́jú 4 sọ̀rọ̀ ńbẹ̀. Ẹ rí i pé bàbá yìí sọ̀rọ̀, á tún padà continue lórí tọ́píìkì tó jẹ́ pé òní màá fi ṣe full topic. Ẹ rí i pé bàbá yìí sọ̀rọ̀, tá bá wo ohun tí bàbá yìí sọ pátá. Ẹni tó bá jẹ́ onílàákàyè èèyàn, á mọ̀ pé arákùnrin yìí sọ̀rọ̀. Ẹ wo àkọlé ìwé tí ó di wàhálà sí lọ́rùn tí Afẹ́ Babalola fi gbé yìí. Ó ní Nigeria and its criminal justice system. Ẹ jẹ́ ká bira wa léèrè. Pẹ̀lú mo ṣe sọ pẹ̀lú ọ̀rọ̀ àwọn ọlọ́pàá lẹ́ẹ̀kan, báwọn colonialism bá ṣe dá ọlọ́pàá sílẹ̀ àti bí ọlọ́pàá ṣe ń ṣiṣẹ́ àti báwọn judiciary ṣe ń ṣiṣẹ́. Wọ́n ní judiciary is hope for common man. Last hope for common man. Yes. Is the last hope for common man. Is it true? Ní Nàìjíríà, as at today, lápẹẹrẹ, ẹ jẹ́ káwọn àwọn olówó wa, àwọn ọlọ́lá wa, àwọn tó wà nípò wa, tó bá dé checking point tí wọ́n wa mọ́tò lọ, ẹ jẹ́ káwọ́ bẹ́ẹ̀ ṣe mọ́ ṣe zoom tí wọ́n á lọ. Wọ́n gbé ẹsibíìtì o, wọn ò gbé ẹsibíìtì o, zoom wọ́n á lọ. Ẹ jẹ́ àwọn mẹ̀kúnnù tó jẹ́ pé the same owó tí wọ́n ń já lórí wa yìí tí wọn ò já lórí àwọn olówó yìí ni wọ́n fi ń san sálárì fún wọn. Ẹ wọ́n bẹ́ẹ̀ ṣe ń treat àwa mẹ̀kúnnù. Ṣé ẹ ti rí ideology west? Ẹni tí ò bá mọ ideology west, á kàn máa rò pé bóyá àwọn tí mo mí pẹ̀lú west ni àwọn western world. Ẹni tí ò bá mọ ideology wọn, á rò pé oore ni wọ́n ṣe fún wa, because àwọn kan máa ń jẹ́ kán ní ìlú òyìnbó dá, ìlú òyìnbó ṣe gbá, àwọn òyìnbó ò kí ń parọ́, àwọn òyìnbó ní kíní. Bàbá ńlá irọ́ tó ń ṣẹlẹ̀ across the world lónìí, ọ̀dọ̀ west ló ti bẹ̀rẹ̀. Kí ni Joe Biden wá ṣe ní Angola lẹ́nujọ́ mẹ́ta yìí? Ṣé ó nífẹ̀ẹ́ Áfíríkà ló ṣe wá sí Angola ni? Àbí torí pé China banned wọn, àwọn nǹkan kan tó yẹ kó máa wo Amẹ́ríkà tí China ti banned ẹ̀ lọ́ṣẹ̀ wá. Wọ́n fẹ́ ṣe ọ̀nà láti Angola sí, wọ́n fẹ́ ṣe railway láti Angola lọ sáwọn ibi tí wọ́n ti fẹ́ máa kó mineral resources bọ́ṣẹ̀ bùté tí wọ́n fi mọ fi ship gbé lọ. Wọ́n fẹ́ ṣe railway. Òun ló ṣe wá donate $2 billion fún wọn. Wọ́n fi 1 billion jàre. Wọ́n gbé 1 billion wá láti fi ràn lọ́wọ́. Fún kíní? Fún kíní? Ẹ jẹ́ àwòjà tó ń ṣẹlẹ̀ ní Ukraine àti Russia. Ṣé bí USSR ni wọ́n tẹ́lẹ̀? Ẹ jẹ́ àwò tó ń ṣẹlẹ̀ ní Middle East lọ́wọ́lọ́wọ́ yìí. Syria ni, Iran ni, Iraq ni, Israel ni, Palestine ni. Ẹ jẹ́ àwò tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ẹ wo rẹ́bì tó ń ṣẹlẹ̀ ní Syria lọ́wọ́lọ́wọ́. Ẹ jẹ́ káwọn tó ṣẹlẹ̀ ní Libya. Ẹ jẹ́ káwọn tó ṣẹlẹ̀ sí Thomas Sankara. Nkrumah nǹkan gbogbo ẹ̀, Gaddafi, ẹ ti gbàgbé ni. A ní rí jù báyìí lọ. Ọjọ́ ti kó wa ní pápá mọ́ra. Bọ̀ màá tún padà sórí tọ́pìkì. A ní rí jù báyìí lọ. Orí tọ́pìkì màá tún padà sórí ẹ̀. Lẹ́ẹ̀kan sí lórí ìròyìn Feli-feli TV, lórí ọ̀rọ̀ tó ń lọ láti ń sọ̀rọ̀. Ẹ má bá wa darapọ̀ mọ́ ìròyìn Feli-feli TV, ẹ má bá wa share ètò, ẹ má bá wa love ẹ̀. Ẹ má bá wa fi kọ́mẹ̀ntì ránṣẹ́ o. Fún ẹ̀yin tẹ́ bá fẹ́ pè mí torí mo pé ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ kan tàbí kejì. Àwọn tó ti mọ nọ́mbà mi tí wọ́n ti ń bá wa bọ̀ tẹ́lẹ̀ látẹ̀yìnwá, a dúpẹ́ lọ́wọ́ mi. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 07068401775 ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Fún ẹ̀yin tó bá fẹ́ pè mí bóyá láti gbà mí nímọ̀ràn lórí ọ̀rọ̀ tí mo sọ
nítorí ó ṣeé ṣe kì í ṣe gbogbo ọ̀rọ̀ tá a bá sọ náà ni a máa fi bẹ́ẹ̀ ráìtì, a lè ṣe mistake kọ̀ọ̀kan, Ọlọ́run lọ́ba tí kì í ṣe mistake. So orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ máa pè mí sí nìyẹn. Èmi ọmọ yín àbúrò yín náà ni Comrade Quadri Ọláwálé lórí ọ̀rọ̀ tó ń lọ. Ẹ tún pàdé mi láṣálẹ́. Ẹ ṣeun, ó dàbọ̀.